wa so èèyàn wa ṣe ti rí ayé lóde ẹ rí i pé kò sí irọ́ nínú ọ̀rọ̀ wa ìdá ahun òun náà máa fi ń pa ahun nílẹ̀ Yorùbá ẹnikẹ́ni tó bá ń bọ̀ tó lóun gbé ọ̀rọ̀ kan bọ̀ a ní lo ideology tiwa ìwé tó ń gbé wá fún wa yẹn náà ni a ti máa sọ fún ẹ pé lọ kà á ó wà ní tó bá bàbá nínú ìwé yẹn ó wà nínú ìwé yẹn náà wọn náà fi làákàyè sí ìwé yìí sọ pé àwọn èèyàn mi yóò rí òdodo wọn yóò sì gba òmìnira ó ní òdodo yẹn ní òfin lómìnira ìgbà táwa rí òdodo nínú Christianity òun la gba òmìnira àwọn tó ti kó nínú Islam láàrin wa ìgbà tán rí òdodo nínú Islam yẹn òun ni wọ́n gba òmìnira òun lè fi pé àwọn mùsùlùmí tán wà nínú tán ṣe muslim lọ́wọ́lọ́wọ́ wọn kì í ṣe real muslim they don't even know anything about Islam àwọn tán ti fi Islam sílẹ̀ gangan ni ó mọ Islam àwọn BMS bàbá olówó Èkó àwọn bá wa Àkànbí Ọlọ́ba àwọn yẹn ló wọn di tán di Islam àwọn tán wà nínú Islam lọ́wọ́lọ́wọ́ wọn di tán di Islam rárá so the same thing dẹ̀ ní fáwọn tó wà ní Christianity àwọn tó wà ní Christianity lọ́wọ́lọ́wọ́ wọn di tán di Christianity àwa tá a sí nínú Christianity mọ́ àwa ní òye Christianity yẹn ti yé ìbátan ti rí òye àti òtítọ́ yẹn òun ló fà tá a kúrò nínú ẹ̀sìn burúkú yẹn Jésù fúnra ẹ̀ sọ pé àwọn èèyàn yẹn wọ́n sọnù tó pé wọn ò ní ìmọ̀ nǹkan tán gbé lọ́wọ́ òun ló fà tí wọ́n sọnù. So èṣù ti jọba èṣù ti jọba bàráyé fẹ́ ló sọ pé èṣù jọba ìyàwó èṣù gbénú mi èṣù gbénú mi bíyàwó fẹ́ bíyàwó kọ́ èṣù gbénú mi àwọn rúmọlẹ̀ ló sọ pé èṣù gbénú mi bí Jésù fẹ́ bí Jésù kọ̀ èṣù gbénú mi. Yà ẹ kọ̀ntínú bàbá mi. Bàbá mi jẹ́ kí n sáré fẹ́ yọ̀ kan sí mo ṣe ṣàwárí ẹ̀ lánàá ni. Ẹgbọ́n Edma. Ṣé kí gbóhùn sókè? Ẹgbọ́n sókè ìyá mi. Ní orúkọ Èṣù o, ní orúkọ Èṣù o. Jimota. Ní orúkọ Èṣù o, ní orúkọ Èṣù o. Apaniwọ́rọ̀ Ogun Jésù ṣẹ́ nílẹ̀ Yorùbá. Ogun Jésù ṣẹ́ o. Ogun Jésù ṣẹ́ ilẹ̀ wa. Ní orúkọ Jésù o. Ẹgbẹ́ Èṣù ga o ẹgbẹ́ga, ẹgbẹ́ Èṣù ga o ẹgbẹ́ga, ẹgbẹ́ Èṣù yìí ga, ẹgbẹ́ Èṣù ga o ẹgbẹ́ga. Ẹ continue bàbá mi. Bàbá mi bẹ́ẹ̀ nílì. Bá mi. Ṣé ẹ fún wa ní àǹfààní kan? Ẹ fún àwọn èèyàn ní ìmọ̀ díẹ̀ ló tani dẹ́kun jẹ́ lórí. Ẹ dúró bàbá. Bọ̀bọ̀ Mercy of God yẹn ó ní ká gbé òun wọlé kó gbé òun lọ ga gbogbo wa la ṣe ń bẹ̀rù òun ẹjọ́ ká gbé wọlé. Kò sẹ́ndì request àti ẹ̀kọ́ sílẹ̀ lókè bíi. Be very ẹ jẹ́ kí bàbá yóò máa bọ̀ lókè ẹ jẹ́ kí bàbá yóò máa bọ̀ lókè mo kí gbogbo ilé akó ètò ṣẹ́rí 2025 tí wọ́n fẹ́ tẹnu bọ̀dọ̀ ní èní yìí mi ní parọ́ tán yẹn ọdún táwọn olóòkan ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa fún gbogbo aláṣẹ ìdúrà àṣẹ ìdúrà láṣẹ àwọn tó nílé ayé àní pẹ̀dẹ̀ àṣẹ ìdúrà àṣẹ gbogbo apápá tájọmọ Yorùbá tájọmọ káàró òjìrè àìsàn ní í ṣe wá ní tọrọ owó fún wa owó ní tán lọ́wọ́ wa ṣe 2025 inú mi dùn gidigidi gan láìpẹ́ àwọn onílẹ̀ wọ́n dìde sínú ẹ̀mí gbogbo wa ṣe understand mo ojoojúmọ́ báyìí làwọn yẹn fi religion lẹ̀ là ń pọ̀ sí táwọn yẹn fi ẹ̀sìn yẹn tí wọ́n fi ṣe mọ́dẹ̀ nígbàgbọ́ débi pé 2026 yìí nǹkan tó máa búrẹ́kẹ́ jù báyìí lọ tí nǹkan tó máa pọ̀ jù báyìí lọ pé inú mi sálájà àti church yẹn ó máa fìrò 2026 àfẹ́ mi táwọn yóò fìrì jọ yẹn lẹ̀ dáadáa because wake up láwa ẹ̀ ní táwọn ṣe yìí ó ń jíjà àwọn èèyàn ẹlòmíì kan lè wá sí ibà yìí tó rò tìtọ́ but kò ní fẹ́ tí gbà but díẹ̀díẹ̀ ara máa ṣe kíni ara máa wọlé wá bá wa so ẹ jẹ́ kí a túbọ̀ máa ṣe kíni ká túbọ̀ máa fi
ìfẹ́ àti sùúrù mọ́ fa wọn mọ́ra tí wọ́n bá ti wá ẹ̀mẹ́jà bá wọn jà káwọn bá wọn ṣagídí ẹ tó bá ní sùúrù láàrin wa ẹ jẹ́ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ náà tí wọ́n bá drop lórí program tí wọ́n bá bọ́lẹ̀ ẹ̀mẹ́jà sọ̀rọ̀ pé àwọn sá lọ nẹ́tíwọ̀kì lè jẹ́ lómi bọ́lẹ̀ kó tó fi wá sókè ká fòdodo hàn ọmọ Yorùbá jọ ní gbogbo wa mo dẹ̀ bí ìpè ọmọlúwàbí yẹn ó ń bẹ lára titi wa ẹ jẹ́ káwa lu ọmọlúwàbí yẹn pẹ̀lú titi wọn ètí ń bẹ nínú ìwé yẹn ó sì máa wà nínú ẹ̀jẹ̀ wọn ẹ jẹ́ káwa lu ọmọlúwàbí yẹn bàbá wa ọpọlọ táwọn bàbá wa fún wa ẹ̀kọ́ táwọn bàbá wa fún wa nílé wa ẹ jẹ́ ká lò fún wọn pé ó dáa ju tí wọ́n kọ́ nínú ìwé méjèèjì orí burúkú yẹn lọ. mo wo lẹ́jọ́ àmì Ọlọ́run bí wọ́n ṣe ń pè léni tó ń ṣàdúrà níbi fìdá kan kó ń ṣe ẹnìkan sínú ilé kankan mo wá kọ́mẹ́ntì bẹ́ẹ̀ gbà báwo lẹ́yìn afáàsì máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbé ibo lẹ́fídẹ̀nsì nǹkan tí òǹṣẹ̀ wà mẹ́sẹ̀gì yẹn ti pè kọ́mẹ́ntì yẹn ti pè 20 minutes àwọn tí wọ́n wá fún mi níbẹ̀ wọ́n yìí tó 50 tí wọ́n wá fún mi níbi kọ́mẹ́ntì yẹn wọ́n yìí tó 50 wọ́n yìí tẹ́ bá bí da nínú yín ẹ má jẹ́ ká sọ̀rọ̀ yín báyìí ẹ wá bá mi ní títọ̀ kájọ fà á kẹ́ẹ̀dẹ̀ mọ́ confidence yín bọ̀ ṣé ẹ understand so àwọn onílẹ̀ wọn ò ní fi wálẹ̀ o àwọn onílẹ̀ wọn ò ní fi wálẹ̀ o mi ní búra abúṣẹ́ nìkan kan wà lágbára ọdún àyàn láṣẹ ẹ jẹ́ ká tún ṣe kí ni ká put more effort kò ní bàjẹ́. àṣẹ bàbá mi ẹ ṣe ojú òní tẹ̀yìn náà. ẹ mọ̀ pé ọmọlúwàbí wa nílẹ̀ Yorùbá ó wá pẹ̀lú akíkanjú ni ẹlòmíì láàrin wa ìdílé jagunjagun ni ẹlòmíì nínú wa ìdílé fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ẹlòmíì onílé wa ajágbe mọ́ mùsùlùmí irú èmi báyìí orúkọ mi tí mo fẹ́ jẹ́ 2026 nìyẹn Àkànní ajágbe mọ́ mùsùlùmí. ẹ ti fẹ́ jàgbà lọ́wọ́ mi nìyẹn o. so mi ò ní àní ẹni ọ̀dà ti tàbí pé àwọn èèyàn wa ti take ọmọlúwàbí yẹn for granted wọ́n ti rí wa bíi pé ṣe láàrin ìdí so wọ́n rí wa bíi pé àárín ìdí ẹ̀ power tap ẹ̀yìn èèyàn ẹ̀ power tap o ẹgbẹ́ láàbí 100,000 ẹjọ́ so wọ́n ti rí bíi pé ṣe láàrin ìdí òun la fi ń ti akíkanjú bọ ọmọlúwàbí wa ṣùgbọ́n lóòótọ́ a máa tún ní sùúrù yẹn náà ni a máa tún ní sùúrù yẹn pẹ̀lú wọn náà ni sùúrù yẹn náà la máa onísùúrù náà ni ó. ṣe rí nǹkan tí àwọn bàbá wa sọ òótọ́ ni a máa gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu náà nítorí pé a lè mọ̀ ọ́ tán ẹ ṣe bàbá mi Humanity ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ ká tó wọnú ìdí tí wọ́n fi gbé Christianity wá. ẹ̀yin bàbá wa kẹ́yìn bàbá wa sọ̀rọ̀ but mercy of God jọ mo fẹ́ bẹ̀ tó bá mọ̀ pé o lè send a request comment tó ń comment yẹn ṣé orí ní ìsàn sọ pé ká máa bá yín fi sùúrù ṣe ṣùgbọ́n iná lè máa mú yán bínú o send a request láti ní kan gbé wá sókè òun type rubbish comment section. ó dẹ̀ ní request o ó dẹ̀ ń pa wá sọ pé tán bá sọ̀rọ̀ nísìn wọn á ní yán bínú ẹ má jẹ́ ká máa ṣe báyìí náà à ń ṣe ọ̀tara wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká hùwà ọmọ gidi ẹ jọ̀ọ́ ẹ̀sìn ló pín wá ya ìkan náà ni wá nínú ọmọ aládé ẹ ṣàánú ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dọ̀tá àárí ẹ lọ́tà jọ má rí wa lọ́tà ó ń ṣe ọ̀tá ó ń ṣe ẹni mi wá jọ okun ńlẹ̀ ó ṣe o. ok ẹ ṣe gan mi ò rí comment section má bínú mercy of God ẹ send request máa drop brother mi Alátiṣe máa gbé ẹ wá sókè ok mo ti rí wọn Alátiṣe bá mi drop náà. ẹ má drop ọmọ. màá gbé Alátiṣe padà sókè láìpẹ́ mercy of God má bínú mo apologize èmi kọ́ ni mo ń gbà wọ̀nyàn sókè bàbá ti fàṣẹ àti Adélékè ni moderator. private ló wà reason yẹn tá a fi gbé private ló wà host. ẹ má bínú ṣe ẹ ti wà lókè báyìí má bọ̀ yà kí lẹ bá mi sọ. mo kí gbogbo ilé pé a kú ọdún àkùjọ mẹ́ta ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ ọkọ ńkọ́ àlàáfíà láti àárọ̀ láti ọ̀dọ̀ Big Joe ni mo ti ń comment but I was particularly nípa Bellini himself torí ó ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti sọ nígbà táwa lọ́dọ̀ Big Joe mo fẹ́ kí ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kí the discussion wa bóyá kó base lórí question and answer or interaction a máa interact pẹ̀lú ara wa so mi mọ̀ bóyá yìnyẹn lè wà because tí ó bá kàn wá one sided bóyá èmi lè fẹ́ da question bò a ní lè move forward or bóyá Bellini nìkan mo fẹ́ da question bò a ní lè move forward so ó jẹ́ interaction mi mọ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ or bóyá ká mú ọjọ́ kan
everybody no have no our words. ẹ máa ṣe é sí ẹ dúró bàbá ẹgbẹ́ àjọ má bínú bàbá mi bẹ̀rẹ̀ lì bàbá mi ní iṣẹ́ ti rẹ́dì. bàbá mi Omiṣọba ẹ ṣe sùúrù bàbá bẹ̀rẹ̀ ní ẹ ṣe sùúrù. yà mo rẹ́dì mo wà pẹ̀lú wọn mo ń gbọ́ wọn bẹ́ẹ̀. bàbá mi mercy of God ẹ káàbọ̀ Elédùà wà pẹ̀lú yín. àmín Jésù. wọ́n ní ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí sọ̀rọ̀ mi ẹ̀yẹ yìí àwọn bàbá wa máa bá yín sọ̀rọ̀ àwa máa mú kí nǹkan tí mo sọ yìí àbá máa gbé wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ẹ̀yẹ but àwa ní òfin bí àwọn òfin wa yẹn la fẹ́ kà fún yín ká má bàa ṣẹra wa sọ̀rọ̀ mi ẹ̀yẹ yìí. àkọ́kọ́ ni pé tẹ bá wò wá a lọ sí lẹ́strẹ́lì láti lọ polówó ẹ mú tẹ̀lé gbọ́ nǹkan tí mo sọ dáadáa ló ń wá látọ̀dọ̀ yín ẹ ṣe gan. àkọ́kọ́ ni pé tẹ bá wà àwọn ọmọ aládé a lọ sí lẹ́strẹ́lì a lọ ilẹ̀ Mẹ́kà láti lọ polówó àṣà àti ṣe wá ń bẹ̀. tá a bá lọ síbẹ̀ náà lè máa bi wá pé kí làwọn bàbá yín ṣe kí láṣà àti ṣe yín mú wá fún wa sọ̀rọ̀ mi ẹ̀yẹ yín. ilẹ̀ Yorùbá la wà àwa la ní ilé so àkọ́kọ́ ní question tẹ bá máa bi wá tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá ṣé nǹkan mo mọ̀ pé ẹ̀yin náà máa ní family house kan nílẹ̀ Yorùbá tẹ́ ti lè béèrè àwọn question yẹn ẹ máa lọ ọbẹ̀ ṣe lórí platform nǹkan tá à ń sọ tá à ń debate lé lórí ni àwọn ẹ̀sìn àjòjì tán mú wá fún wa àti palára tó ń ṣe fún wa so tẹ bá máa sọ̀rọ̀ ẹ jẹ́ kó jẹ́ lórí Bible tẹ gbàgbọ́ nínú ẹ̀ question tẹ bá máa béèrè ẹ jẹ́ kó jẹ́ nípa ti Christianity tẹ bá fẹ́ béèrè nǹkan kan nípa ilẹ̀ Yorùbá ẹ lọ sí family house sọ̀rọ̀ mi ẹ̀yin àwọn àgbàlagbà pọ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn ẹ̀ẹ̀kejì anything tẹ bá máa sọ́n pa Bible ẹ jẹ́ kó jẹ́ Yahweh ṣé nǹkan tí mo sọ yìí Jehovah Elohim nǹkan báyẹn tó ń fi kọ Bible gangan kó tó translate ẹ̀ kó tó da gbogbo ẹ̀rù mọ́ wa lórí ìyẹn kejì ẹ̀ẹ̀kẹta ní pé níbí ẹ jọ anybody tó bá yín engage one way or the other either directly or indirectly ẹ má insult anybody ẹ má dẹ̀ lo vowel languages dẹ̀ ní lo vowel languages pẹ̀lú yín ìtò wá jẹ́ pabamba rí bẹ̀ tó jẹ́ òun gangan ni ọ̀gá pátápátá of them all tí ò ní ìdáríjì ni pé kẹ́ ẹ wá lọ tẹnu àbùkù bá ilẹ̀ Yorùbá ibẹ̀ láti máa ń rí ta máa ń gbé àwọn èèyàn ṣe pé nítorí nǹkan tó ẹ mọ̀ pé ẹ ní bú bàbá mi nísìn tàbí kẹ́ ẹ sọ nǹkan tí ò dá pa bàbá mi kí n má lè sọ̀rọ̀ kí làwọn bàbá wa tá à ń sọ òun làwọn Ògún àwọn Ṣàngó àwọn Ọya àwọn Bàtálá gbogbo wọn bá yẹn bó tí wọn ò kéré mọ ẹ jọ ẹ má tẹnu àbùkù bá wa ire o so bàbá mi mo fi floor lẹ̀ fún yín ẹ ṣé gan sa. kẹ́ tó lọ sà ẹ dúró. bàbá ẹ dúró náà ẹ ní sùúrù nà yẹ́bẹ̀ mi náà direct o. ẹ dúró wọ́n ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí ká bẹ́ẹ̀ ṣe béèrè la ṣe máa ṣe now topic wo lè fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ká balẹ̀ mọ́ bí tá fẹ́ lọ directly ẹlòmíì tàbí ẹ fún topic ìyẹn and then a máa fún yín ní 5 minutes topic ó ké tí ò bá sí topic. òrìṣà ọba ẹ ní sùúrù kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tọ́pìkì ẹ ní sùúrù náà tẹ́ ẹ bá fẹ́ ní sùúrù ẹ jẹ́ máa lọ ara tá a máa ń sọ nìyẹn. òrìṣà ọba ẹ bá fi wọn lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ express ara wọn náà. èèyàn sọ̀rọ̀ èmi náà direct ọ̀rọ̀ sí almost 2 minutes dẹ̀dẹ̀ kí n sọ̀rọ̀ ẹni ká máa lọ direct. so mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí number 1 lórí àwọn òfin tí ẹ fi sílẹ̀ it's very good of me láti má insult anybody ọmọlúàbí pàtàkì ni èmi bàbá mi wá láti Ọ̀ṣun Èjìgbò ìyá mi wá láti Ìbàdàn ìlú méjèèjì Yorùbá là ń sọ mo lè challenge anybody on this platform pé kò sẹ́ni tó wà mọ́ Yorùbá jù mí lọ ń bí àbí tó bá kúrò rẹ̀ ìyẹn àkọ́kọ́ mo ń bọ̀. wọ́n kà òfin fún yín wọ́n ní kẹ́rẹ́ response sí. bàbá mi ẹ jẹ́ dáhùn lóhùn sá ẹ jẹ́ dáhùn lóhùn. ẹ ní sùúrù náà èmi ò interject nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ náà. wọ́n ní kẹ́rẹ́ response sí òfin wọ́n kí response sí òfin. bàbá mi mẹ́sì ọ̀fun. ẹ ní sùúrù. irọ́ ẹ̀mí tara yín wọ́n kí response sí òfin wọ́n kà òfin fún yín wọ́n ní kẹ́rẹ́. wọn kì í respond sí òfin wọn máa abide by rules ni wọn kì í interject òfin wọn kì í ní opinion towards òfin is it that you abide by the rules or you leave the platform ni. Sherry, bẹ́ẹ̀ ṣe ń ṣe this is not the way this is not the way to engage if you want to teach people allow èèyàn kó express ara ẹ̀ if you are not engaging me ẹ jẹ́ tẹ́mi àti Berlin tá a fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ fúnra wa lófin ẹ jẹ́ fúnra wa lófin now but this platform was hosted by Berlin ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ jọ ẹ bá mi sọ ẹ bá mi kó tó jí ìlànà ọmọdé ẹ bá mi mú tu wọn náà ẹ jọ bá mi mú tu wọn. ẹ sọ as moderator tí fàṣẹ ẹ ṣe sùúrù tí fàṣẹ ṣe sùúrù tí fàṣẹ ṣe sùúrù tí fàṣẹ. ẹ fún mi ẹ ní sùúrù ṣe rí mercy of God níbi ìbàdí tẹ wà yìí tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ mú tó bá ti wá sọ opinion tí wọ́n tán òfin tó bá ti filẹ̀ tó bá tẹ́ yín lọ́rùn ẹ máa sọ ó tẹ́ mi lọ́rùn o sípùtù kò tẹ́ mi lọ́rùn wọn ní kẹwàá júwe ara yín nípa ẹ pé ẹ kò sẹ́ni tó mọ Yorùbá torí ẹ mọ̀ ni ẹ lọ gbẹ́sẹ̀ lẹ́sìn sórí so nǹkan tẹ́ ẹ máa sọ́ǹsì topic ní kẹ lọ báyìí
àdẹ̀fẹ́ ariwo mọ́ mi báyìí. ẹni tó sọ̀rọ̀ mi ti ní kẹ́ ọ̀ mute ẹni sùn tí bá ti ní kẹ́ ọ̀ mute kẹ́ ọ̀ ẹni sùn ẹ̀ dákun so mo máa ní tẹ̀ sọ̀rọ̀ yìí kó fi ọ̀ mute báyìí. of God ẹ ṣe sùúrù tábà dé tí ẹ bá rí kọ̀ọ̀kan nu wa ní platform yín tẹ́ bá ka òfin yín sílẹ̀ tó bá bá wa lára mu a máa dúró a máa bá yín ṣètò tó bá bá wa lára mu a máa lọ nǹkan tó ń pè ní rules and regulations kò ń ṣe nǹkan tó ń debate is either you abide by the rules or you leave if you can't abide by the rules ní ìsìn tẹ́ bá máa tan mic ẹ máa bó òrìṣà ọba sọ̀rọ̀ èmi sọ òfin fún yín ni mi ò wá opinion yín lórí òfin mi ò engage yín kábàtà pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ò engage yín I just tell you our rules and regulations do and don't ni mo sọ fún yín tó bá tẹ́ yín lọ́rùn ẹ máa engage àwọn bàbá mi òrìṣà ọba tí ó bá tẹ́ yín lọ́rùn ẹ máa lọ tẹ́ bá ti tan máìkì gbogbo ẹ̀yin ní Yorùbá kan original yín ní fake Yorùbá ẹ̀ kò kà wá ń bí ìyàwó nídìí gbogbo yẹn ẹ tẹ̀lé òfin tàbí kẹ́ máa lọ ní so ẹ jọ mi ò engage yín ẹ má tiẹ̀ sọ̀rọ̀ ń pa mi mọ́ èmi ti ka òfin fún yín ìdí tí mo fi ka òfin. ó ti tó nà án ṣógun ọdún lẹ fẹ́ fi sọ̀rọ̀ ni gbẹ̀yìn bíi mẹ́jọ ti sọ̀rọ̀ lórí èmi nìkan ẹ̀rù ló ń bà yín náà tí ò bá jẹ́rù èwo ni òfin ẹni kí n má sọ̀rọ̀ lórí òfin tẹ́ sílẹ̀ is that how. kò sí intention let me talk am I. sọ̀rọ̀ lórí tọ́pìkì kò sọ̀rọ̀ let me talk tó bá jẹ́ ọmọ Yorùbá ọ̀tàtà ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ why are you behaving this way now lórí òfin tí ẹ sọ àti mútu fún yín ẹ sọ tẹ fẹ́ sọ má bínú. ok Berlin ni mo wá fún èmi àti òrìṣà ọba ti máa ń pàdé dáadáa mo dẹ̀ rí pé wọn ò ní ó dàn mo lè òrìṣà ọba sọ̀rọ̀ but kì í ṣe problem but we have to talk. bàbá mi ẹ jẹ́ kí àtẹ́rì sí wọn fún the first 5 to 10 minutes kàkà àtẹ́rì tó gbé ìwà báyìí mo ń wa ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ kí mo kàn pa kámẹ́rà mi tí mo mute so that TikTok kò ní lé mi bọ́ọ̀lẹ̀ kò ní lé gbogbo wa bọ́ọ̀lẹ̀ so ẹ jẹ́ ká bá mi sọ̀rọ̀ ká bá mi sọ ẹjọ́ ẹ bá mi fún ọmọ dáfárà yìí. no tí Berlin ò bá wà available mo lè bá òrìṣà ọba sọ̀rọ̀. kí ni pọ́ǹtì yìí gangan Mercy ọba pọ́ǹtì yìí gangan no interject me na let me talk now wọ́n láwọn ti fún mi fún ọ̀gbẹ́ ọ̀dẹ̀ yìí ẹjọ́ tí wọ́n lẹ̀kọ́ sọ̀rọ̀ ẹjọ́ bàbá ẹgbẹ́ ọ̀nà ẹjọ́ ẹ má bínú. gbogbo wa ń sọ yìí pé a fẹ́ kí ilẹ̀ Yorùbá lómìnira a fẹ́ kí development wà ṣé bá a ṣe fẹ́ ṣe lélẹ́yìí this is not the way now mo ready láti bá òrìṣà ọba sọ̀rọ̀ but èmi náà wá fi condition lẹ̀ that is bàbá yẹn ń ṣe dialogue nìyẹn kí ẹ pẹ́yìn kan máa sọ tí yẹn máa ní kí n àbá pẹ̀lú ẹ̀. bàbá mi no oh my God ẹ lọ platform yín. bí ibẹ̀ sọ̀rọ̀ I'm not talking to you tí mo bá ti sọ tán farabalẹ̀ tí mo bá ti sọ̀rọ̀ tán tẹ́ ẹ bá fẹ́ ẹ máa ní kí n máa lọ. ẹ máa lọ if kana bá ń ta ẹ má gbọ́dọ̀ ẹjọ́ gbogbo ayé ti rí bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ tí àwọn èèyàn jẹ ni. ẹ fi wọn lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹjọ́ mo fi lẹ́gọ̀ bẹ̀yìn. look at ẹ mú tìmí tí mo bá fẹ́ sọ̀rọ̀ ẹ mú tìmí gbogbo ayé ti rí bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀ lọ́wọ́ irọ́ lẹ́gbẹ̀ẹ́ dání. ẹjọ́ wọ́n máa fi ilẹ̀ ẹjọ́ mo fi lẹ́gọ̀ bẹ̀yìn ẹjọ́ bàbá ẹjọ́ gbogbo lé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo fi lẹ́gọ̀ bẹ̀yìn mo fi àwọn orúmọlẹ̀ bẹ̀yìn ṣe rí nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ní à ń sá fún wọn ẹjọ́ ẹ fún ní 5 minutes màá fún ní 5 minutes padà ẹjọ́ náà ìyá mi kẹ́ni kankan má kọ́ọ̀tù wọn sọ nǹkan tó fẹ́ sọ ẹjọ́ ẹ má tọ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ má kọ́ọ̀tù wọn ẹjọ́ thank you ok bàbá mi ẹ gba 5 minutes padà ẹ ṣe. kí gbogbo wa ọdún tó àdúgbò níwájú ní less than 15 hours to come gbogbo wa tọmọtọmọ tayataya la máa wọnú ẹ láyọ̀ àtàlàáfíà àní pẹ̀dé ire tàdé kó wọnú ọdún náà á máa pèlé sí ni kò ní dínkù now nígbà tí mo wọlé látọ̀dọ̀ Big Joes ni mo ti ń type pé Berlin I want to challenge you but no problem tí Berlin wọ́n bá bí sí nsìn kò sí problem a lè fix ọjọ́ mi 4 hours 5 hours àjọ wà pẹ̀lú ara wa I'm fẹ́ àyọ̀nà àwọn nǹkan kan kí ojú àwọn èèyàn lè là it's not about Christianity Muslim and ìṣẹ̀ṣe kí la fẹ́ ṣe for development of Yorùbá ṣé dandan ni kí n bọ Èṣù dandan ni kí n lọ bọ Ṣàngó dandan ni kí n bọ Bàtálá kí a tó lè develop ilẹ̀ Yorùbá ni the answer is no but ìjẹ́ ọmọlúàbí àkọ́kọ́ ok òrìṣà ọba Yorùbá ni ẹ ok níbo ni ilé dájẹ́ níbo ni ilé mọ́mí ẹ Yorùbá ni ẹ ok èmi náà mercy of God o Ìjìgbò ni mí Ìbàdàn ni ìyá mi ok Yorùbá ni ẹ já wa kóra wa papọ̀ ká wá jọ sọ pé kí la fẹ́ ṣe àgbo la fẹ́ máa ṣe ni tá a fẹ́ kí international mọ̀ sí ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé báwo la ṣe fẹ́ develop àwọn tourist center wa Ìkọgọ̀sì wà ń bẹ̀ ní Èkìtì Ìrìnjẹ̀ṣà wà ń bẹ̀ Ìrìnjẹ̀ṣà waterfall ó wà ń bẹ̀ ní Ìjẹ̀ṣà lẹ́rìn Ìjẹ̀ṣà ń bẹ̀ yẹn develop yẹn
gbogbo wa ń wá sórí platform yẹ Jésù orí ẹ bàjẹ́, Jésù orí ò pé, Allah orí ẹ ṣe kíní. No problem about that. Tó o bá bú Jésù mi ní bú ẹ padà. Tó bá bú Jésù kó gbìjà rẹ̀. Tó bá wù tó ẹ pa lágbára ní tòótọ́ bá ṣe kànúwèé. Kó gbìjà rẹ̀ náà kò sí tó kàn mí. Bọ̀ èmi á sọ ohun tí mo gbé dání, màá defend tí mo gbé dání. Mo dẹ̀ wá síbí láti defend tí mo gbé dání. In as much if you can give me the room. Number one, tí èmi náà sọ ni pé number one tí màá sọ pé má pe Ọlọ́run, má pe Olódùmarè yẹn, the answer is no. We did that. Why? Because nígbà tí ojú yóò ṣẹ̀ṣẹ̀ mọ́ kí náà ń pe Ọlọ́run, òrìṣà òkè ní Yorùbá ń pe Ọlọ́run, òrìṣà òkè. Nígbà tí ẹ lọ wo bàbá wa Bishop Samuel Ajayi Crowther ló jẹ́ kó Yorùbá mọ̀ tán pé Ọlọ́run náà ń pè é. So kì í ṣe Yorùbá ló fún wa ní lọ́sẹ̀ wá fún wa ní Ọlọ́run pé nìkan ló lè pe Ọlọ́run àbẹ̀lẹ́dùmarè. Irọ́, òrìṣà òkè ní Yorùbá ń pè é. Ẹ lọ Google ẹ lọ wádìí ẹ̀, òrìṣà òkè ní Yorùbá ní àwọn bàbá ńlá bàbá wa ní ìpele 1000 nọ́mọ̀ sí ẹni tó dá wọn, their creator. So láti wá sọ fún èmi ọmọ Yorùbá pé mi gbọ́dọ̀ gbé Ọlọ́run, it sounds stupid to me o, kì í fẹ́ lomi o. Tí ẹ bá lè gbà kí n máa dárúkọ pé Ọlọ́run tó wà nínú Bíbélì mi, let me go, that is my own law. Mi dẹ̀ enforce ẹ̀ léyìn lórí. So now time mo ṣì ń lo ẹjọ́, don't interject me. Tẹ́ ẹ bá fẹ́ ká ṣe debate àmú topic bẹ́ẹ̀ tó máa jẹ́ interwoven, kò ní wà one sided, because ẹ bá ní pé ẹ fẹ́ fèsì mí sìn kí n wá sọ̀rọ̀ nípa Christianity nìkan kò make sense. A máa jọ pín, ok, ìṣẹ̀ṣe tá a fẹ́ ṣe Ògún Ṣàngó, èmi ò lè ya ọmọ àlè pé màá bú Ògún, màá bú Ṣàngó, màá bú Èṣù, irọ́ o, mi lè ya ọmọ àlè torí àwọn oríṣàdálẹ̀ wa ni. Tí mi bá wá ṣe, tí mi tẹ̀lé, kò mí pé kí n wá máa fẹnu àtẹ́lù àwọn tó bá ń ṣe, even though tó bá wá síwájú mi tó wà lẹ́gbẹ̀ẹ́ lè máa tún fún wọn lówó pé ó yẹ ẹ ṣe. So but for me to now kí wọ́n máa bú wọn, but tá a bá wà lórí platform tẹ́nìkan bá ń bú ìyá àti bàbá mi, màá wá nǹkan tó máa dùn, tó wáyé pé Èṣù ló ń bọ̀, màá wá bú Èṣù yẹn kó lè dùn òun náà. Èyí tó máa fún mi bú ni ẹ̀bẹ̀ pé on neutral ground kí wọ́n máa yanu bú Èṣù, bú Ṣàngó, bú Ògún, bú Ọbàtálá, I'm stupid tí mo bá ṣe yẹn. So ní tí a bá fẹ́ ṣe debate, màá pe Ọlọ́run Olódùmarè tó wà ní Bíbélì mi. Ẹ má sọ pé kí n pe Yahweh àbí kí n pe Jehovah. No, ọmọ Yorùbá àtàtà ni èmi. So ìyẹn bẹ́ẹ̀, mi dẹ̀ ní bú mi ní insult anybody, oríṣọ́bà àtijọ́ ń ṣe tipẹ́, kò síjọ́ tó máa sọ pé adé orí platform ó bú wọn. By March 3rd, I will be 52. I'm not a kid. So whoever that want to engage me, tó bá fi respect bá mi sọ̀rọ̀, mo mú àyíní ké mo dẹ̀ mọ àyíní padà. Téèyàn bá lo insultive language fún mi, indirectly, mo mọ̀ pé ó bú mi ni, èmi náà bú padà indirectly. So tó bá bú mi direct, èmi náà bú direct. That is me. So if you are ready for me, let us go. Tẹ́ ẹ bá mọ̀ pé tí mo sọ yẹn kò lè ṣeé ṣe lórí bí, no problem. Gbogbo ayé tó ń gbọ́ wá ń sì ti mọ̀ wípé I'm ready for you, but you don't ready for me. Mo gúnlẹ̀ síbẹ̀. Okay. Ẹjọ́ bàbá mi kẹ́ tó sọ̀rọ̀, bàbá Mercy of God, mo like nǹkan kan tẹ́ fi parẹ́ ẹ sọ pé téèyàn kan bá bú yín directly or indirectly. Bọ̀ nígbà tẹ́yìn náà máa sọ̀rọ̀, ẹ máa ń 52 yẹn kò ń ṣe pé ibi tẹ́ ti máa kọ́kọ́ sọ̀rọ̀, ẹ máa ń like 52 yẹn gan. Ṣé nǹkan tí mo sọ yìí? Ìgbà tẹ́ máa sọ̀rọ̀, ẹni kéèyàn kan sọ fún yín pé kéèyàn máa lo Ọlọ́run, that's stupid of that person. Kí lẹ́yìn ṣe ń bẹ̀ yẹn sà? Because gbogbo yín máa ń rò pé yín lẹ mọ̀ ọ̀rọ̀ sọ, bọ̀ ẹ máa ń rántí àwọn náà tó mọ̀ gbọ́. Sọ̀rọ̀ mi ẹ yé yín, nítorí ẹ máa ń sọ pé 52 ní 52 ní ọ̀tí ní sọ̀rọ̀ 52 ní bá ti 78 kí ló kàn wá, who cares? Nígbà tẹ́yìn fẹ́ sọ̀rọ̀ nísìn, ẹni that's senseless of that person. Kí lẹ́ mí nìyẹn by saying that? Ṣèbàgbàlagbà ní kémi náà wá lórí word yẹn padà fún yín, how will you feel? Bàbá mi, ẹjọ́ ẹ fún mi níbi tí mo sọ. Ẹjọ́ bàbá mi, ẹjọ́ tábà ṣe bẹ́ẹ̀ ní go forward ẹjọ́. Bàbá mi bẹ̀rẹ̀ yẹ ẹjọ́ tó ń ẹjọ́. Sọ̀rọ̀ kí n lè reply ọ̀rọ̀ wọn. Ok, ẹgbọ́n bàbá mi. Gbọ́dọ̀ apologize o, tábà máa sọ wọ́n gbọ́dọ̀ apologize for that statement don make against me. Ọgbọ́dọ̀ apologize. Ẹjọ́ gbogbo lé, ẹjọ́ ṣé mo ní ẹni tó sọ ní pé má pe Yorùbá pé ó stupid. Bàbá mi Maliti. That's stupid of that person. Mo lè confirm yẹn. Mo ní that is stupid of me ni mo sọ. Bàbá mi Maliti. Wọ́n ní nǹkan stupid sí àwọn wọn ọ̀gbọ́n lómi. Mo lè confirm yẹn. Wọn ò bú wa. Confirm yẹn mi ò lè parọ́. Kí wọn ọ̀gbọ́n nìkan lórí platform. Wọ́n ní pé káwọn máa kí Ọlọ́run Olódùmarè yẹn ní pé he is stupid to himself. Nǹkan tó sọ nìyẹn. Bóyá ẹ ṣì gbọ́ ni. Èmi máa wà correct. But ẹ ká fi yẹn lẹ̀. Nǹkan tèmi náà gbọ́ ni o. Wọn ò bú wa. Ẹ ṣe. Bàbá Mercy ṣe rí pé ẹ ṣe. Ẹ ká move. Bàbá mi Bẹ̀lílì ẹ dá mi lóhùn. Ẹ ṣe bàbá mi Mercy of God. Mi ò rò pé ìmọ̀ tí yín ti pàdé rí ṣá. Akéde ní ṣe mọ́ ilé sọ.
hello mo ní jọ́tà kéde ń ṣe moderator pẹ̀lú bàbá ètò láyé àti Justin. That was just recently now. No àti mo ti máa ń wà lọ́ndà comment. No àti ìjọ face ara wa rí ni kájọ sọ̀rọ̀ báyìí but mo máa ń wà lọ́ndà comment. mi ò mọ ọ̀pọ̀lọpọ̀ lórí TikTok yìí báyìí tó bá ti kúrò ní àwọn oníṣẹ̀ṣe wa àti àwọn èèyàn wa kankan. èmi mò ń jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́lẹ̀ ojúlówó ọmọ Yorùbá èmi bí mo ń jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́lẹ̀ tí mo wá change the message of God tó fà nìyẹn. mi ò rò pé ó sì ju 1 week tí mo mọ ẹnìkan tó ń jẹ́ just me. I don't give a fuck about his existence. Mi ò mọ̀ mo kàn bẹ̀rẹ̀ sí tó ń gbọ́ ẹ̀yin náà lẹ́yìn fún ní popularity for the past 1 week lémi tí mo níṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe. ẹni tó bá máa gba 4 hours mi báyìí ó máa san £32 per hour fún mi fún 4 hours yẹn iye tí mo ń gbà ń bí iṣẹ́ nìyẹn. So tó bá dẹ̀ máa jẹ́ pé TikTok kìíní ni mo máa charge ju yẹn lọ, so that means pé ẹni máa kọ́ san £200 fún hours mi tó fẹ́ lò. Mi ò kàn lè waste hours mi bẹ́ẹ̀ lórí àwọn argument tí ò ní túmọ̀. Ṣùgbọ́n for today kò sí wàhálà àjọ máa sọ. Now nínú ọ̀rọ̀ tí ẹ sọ ẹni pé Samuel Ajayi Crowther ló jẹ́ ká mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run, left or right? So pé òun ló jẹ́ ká mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run, pé òrìṣà òkè ni à ń pè tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mi ò mọ̀ o, mi ò gbọ́ rí o, ṣùgbọ́n mo máa bó tẹ̀ pé Ọlọ́run Olódùmarè ti wà nínú Ifá. Mo ti rí Ifá tí mo kọ́ tó sọ pé adífá fún Olódùmarè, mo ti rí Ifá tí mo kọ́ sọ pé adífá fún Ọlọ́run, mo pé kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Kò dẹ̀ ṣe pé Samuel Ajayi Crowther ló ṣe modify Ọlọ́run yẹn sínú Ifá yẹn. So tá bá ní ẹnìkan òrìṣà òkè, ó mì ní pé wọ́n gbà pé ẹnìkan òrìṣà mì ní nǹkan tó special. Mo dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe ẹ ti understand ẹ clearly pé ẹni òrìṣà àdá ni wọ́n ń pè ní òrìṣà. Mì ní pé ẹni tó bá special jù láàrin àwùjọ àwọn nǹkan kan ni wọ́n ń pè ní òrìṣà. Mi mọ̀ bí ẹ ń gbọ́ mi clearly o pé òun náà ń pè ní òrìṣà. Náà tó bá pé òrìṣà òkè ni wọ́n ń pe Ọlọ́run Olódùmarè tẹ́lẹ̀ ṣáájú Ajayi Crowther. Ọ̀rọ̀ òrìṣà yẹn lòun fẹ́ demonize ló fi change ẹ̀ pé kẹ́ má pe lórìṣà òkè mọ́, torí pé ẹni tó bá ti jọ òrìṣà ó máa ń kan létí yín ni. Nígbà tẹ́ ń wá ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ translate sí idolatry tí ẹ ò rí, òun lẹ lọ tẹ́ sọ òrìṣà di idol nínú translation Ajayi Crowther. A sì máa tún débẹ̀ lọ́jọ́ kan, ara àwọn nǹkan tí ó demonize ní Áfíríkà ni òrìṣà jẹ́. Left hand. So now ẹ̀yin èèyàn wa, kí ló ń jẹ́ Ọlọ́run? Kí ló ń jẹ́ Ọlọ́run? Ibi tí màá kọ́ ti dáhùn question yín kẹ́ lè mọ ìdí tá a fi ní àwa ẹlẹ́bọlá ní Ọlọ́run, pé ọ̀rọ̀ Yorùbá ni kò ṣe ọ̀rọ̀ àwọn. Ọlọ́run táìtù ni, táìtù ni. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn ní 3 AM láàárọ̀ yìí. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn ní 3 AM láàárọ̀ yìí nínú live Big Joe yẹn náà ni. Òun ni mo ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Kí ló ń jẹ́ Ọlọ́run? Inú ọ̀rọ̀ Yorùbá ni a ti yọ ọ̀rọ̀ Ọlọ́run. Olú ni orúkọ tá máa ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ́lẹ̀. Ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èdè Bìní ni, èdè àwọn ará Ìbíní ni ọba ti wá. Ọbalúwayé, èdè Ọ̀wọ̀, wọ́n máa ń pe ọba wọn báyìí ní Ọbalúwayé òkè tẹ̀dòmálẹ̀. Ní èdè Bìní wọ́n máa ń pe ọba ukú apọlọpọ̀ọ̀lọ̀, ukú apamọ́han. Ara àpọ́nlé tá máa ń fún ọba wọn ládò Bìní ni. Olú Ìbíní la máa ń pe ọba ìlú Bìní tẹ́lẹ̀. Olúwọrí la máa ń pe ọba Olúwọrí. Olú Ìbàdàn la ń pe ọba ìlú Ìbàdàn. Olú Ìwó la ń pe ọba ìlú Ìwó. Bẹ́ẹ̀ la ń pe Olú Èkó, Olú ibi Olú ọ̀hún. Bí ọ̀rọ̀ Olú ṣe jẹ́ nìyẹn. Olú ìyẹn ni ọba tó ń bẹ ní ọ̀run, ni wọ́n ń pè ní Olú ọ̀run tẹ́ ẹ sọ di Ọlọ́run lónìí. Kò ṣe pé bóyá ọ̀rọ̀ yẹn bóyá Ajayi Crowther ló kàn yẹn síta rárá o, kò rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ó wá láti inú ọ̀rọ̀ Olú ọ̀run, táìtù fún ọba tó wà ní ọ̀run ni. So bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ nìyẹn. Kò sí ẹnìkan ní gbogbo àgbáyé, bóyá Hebrew ni o, bóyá Arab ni o, tó ń lo olú fún ọba tiwọn, Olú of Mecca àbí Olú of kìíní kan. So ẹ̀yin èèyàn wa, Ọlọ́run yẹn àwa Yorùbá la fọ́ọ̀mù ẹ̀ as title fún ọba táwa gbà pé ó wà ní ọ̀run tó dá wa. Ọba yẹn ní orúkọ, ẹbí baba Lamidi kìíní kan Ládọjà tó ti jẹ́ ọba Ìbàdàn, Olú Ìbàdàn.
hello ṣé ń gbọ́ mi mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o. kí lẹ sọ. yà so bẹ́ẹ̀ náà ni Olódùmarè ní orúkọ Olú tó wà ní ọ̀run yẹn so Olódùmarè yẹn kò ń ṣe every orúkọ ìgbàgbọ́ tiwa ni pé òun ni ọba tó wà ní ọ̀run ìdí tá fi ń pè ní Olódùmarè nìyẹn ọba inú bíbélì ti yín ibo lòun wà ẹ̀yin náà ní ọ̀run ló wà àwa wo ìwà ẹ̀ àwo ìwà Olódùmarè a rí pé ìwà wọn ò bára mu Olódùmarè wa ò sọ fún wa pé òun bí ọmọ bíbí kan ṣoṣo àmì mọ̀ bẹ́ẹ̀ mi clear aláwù clear bàbá mi tó clear gan ni. aláwù lòun ò bímọ Yahweh ní òun bí ọmọ bíbí kan ṣoṣo Olódùmarè tiwa ò dẹ̀ sọ fún wa pé òun bí ọmọ bíbí kan ṣoṣo ìdí tá fi sọ fún yín pé ìwà àwọn ẹni yóò jọra o Olódùmarè tiwa ò lè sọ fún baba Aládọjà ńbàdàn kó lọ kó ogun jà Gándì l'Ógbómọ̀ṣọ́ kí ọba Ìbàdàn dẹ̀ ní pé Olódùmarè ló rán òun ṣùgbọ́n a rí several places tí Yahweh tó ti sọ pé Ọlọ́run Ísírẹ́lì ni òun ni the God of Israel òun ni kinní kan of Israel àríbi tó ti ní kí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kan lọ kógun jà Amálẹ́kì kan lọ kógun jà Gíbíónì kan kógun jà Ámórì kan kógun jà Jẹ́ríkò ta ló dé àwọn ará Jẹ́ríkò Olódùmarè tiwa ò kí operate bẹ́ẹ̀ eléyìí kò kí ṣe pé àwọn ọba kan ló kàn decide Yahweh ló máa ń rán wọn ká lọ ṣe nǹkan yẹn òun ló máa ń pa àṣẹ yẹn fún wọn ká lọ ṣe nǹkan yẹn so ṣó ń yé yín so tàwọn wá sórí platform wa ta ní kẹ́ máa lo Ọlọ́run Olódùmarè as Yahweh inú ìwé yín a ní ẹ̀tọ́ sí torí pé tẹ́ bá ń lo Ọlọ́run àti represent Yahweh yẹn ẹ̀ ń defame Olódùmarè ni ẹ̀ ń parọ́ mọ́ Olódùmarè nǹkan tó Olódùmarè ò rán wọn ni ẹ sọ pé Olódùmarè rán wọn yẹn so jẹ́ kọ́rọ̀ yẹn kó máa yé wa ní yékéyéké baba mercy of God mi ò rò pé wà lókè mọ́ o ẹni dàbí padà sókè tó yẹn jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn dẹ́hùn nǹkan tí mo sọ lórí live Big Joes lónìí mi ò rò pé mo tákù Jésù àbí mo tákù Yahweh ohun tí mo tákù ni Pastor Adébóyè àti àwọn olè bíi titi ẹ̀ tán kọ́ church jọ ní ilẹ̀ Yorùbá tí wọn ò dẹ̀ san tax àwọn buildings wọ̀nyí tó bá jẹ́ pé factory ni wọ́n fi kọ́ ohun tí mo sọ nìyẹn o torí when they give you religion they take your brain away and there's no way you want to argue with me without involving religion critical thinking àti logic tí ẹ ní agree sí òun ni mo sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí bẹ́tẹ̀ bá sọ pé àwọn building yìí di factory ẹ máa san more tax fún ìjọba which will bring forth more income ṣùgbọ́n ẹ ti sọ di non-tax institution òun ló pọ̀ jù nínú building tó wà lórí ibi tí mo wà tí mo ń drive lọ báyìí sí mo ti ka church mẹ́ta láàrin ilé mẹ́wàá mo dẹ̀ ṣe ń drive lọ ká ní pé mo lè ṣe fídíò fún yín báyìí nítorí kí n máa fi hàn yín bí church ṣe kún gbogbo ọ̀nà church ló ní bí church ló lélẹ̀ church St Thomas lélẹ̀ church St Kiniko lélẹ̀ church gbogbo àwọn church yìí ò kí san tax fúnjọba wọ́n pa owó ṣùgbọ́n wọn kó owó sí àpò ìjọba wa. bàbá mi ẹ bá gbé Mercy sókè ẹ jọ. ká bá gbé Mercy of God sókè padà. ẹ kó lọ yà káàjẹ kó private náà èwo ni private tó máa fi wọ́n fẹ́ máa wọ bíbá. 52 ti ẹ wúlò fún development kọlọ bá kó láti jà. bàbá mi at the end of the day bàbá mi Mercy of God àwọn church wọ̀nyí wọn ò ṣe àǹfààní fún wa wọ́n tún wá ń gba owó gbogbo owó tó ń gbà lọ́dọọdún bàbá Adébóyè jáde lọ́dún yìí ó ní kí ọmọ òun mẹ́wàá kó fún ní 1 billion kí àwọn 100 míì kan fún ní 100 million mo ní iye àwọn ọmọ tó jáde ju mẹ́wàá lọ nínú 1 billion category yẹn iye àwọn tí 100 million yẹn náà wọ́n ju 100 lọ mo ní gbogbo owó tó bá pa yìí tó bá jẹ́ pé ó kàn pé ìjọba pé òun àwọn èèyàn donate owó fún òun ní charity o òun dẹ̀ ti pa 100 billion kan kí ìjọba fún un ní ààyè láti sanwó àwọn contractor tó ń fẹ́ ṣe Lagos to Benin Express mo ní tó wá pé bó ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn tó ń fi ipò as pastor tó fi ń gba 100 billion lọ́wọ́ àwọn olówó Nàìjíríà tó dẹ̀ fi ń tún àwọn ọ̀nà South West ṣe mo ní àní ní complain nípa ọ̀nà ní South West mọ́ àbíkọ́ pé èlùwẹ̀ ló fi ń ṣe láti Redeem Camp sí Ondo State àbí láti Ondo State Èkìtì sí Redeem Camp tó fi ṣe mo ní bọ́dẹ̀ jẹ́ free education center ló fi kọ́ fún àwọn mẹ́mbà nìkan bẹ́ẹ̀ tí bàbá àti màmá ẹ̀ tán bá ní membership Redeem nìkan ló lè wá sí school yẹn lọ́fẹ̀ẹ́
lọ́fẹ̀ẹ́ lófo kó dẹ̀ máa gba owó lọ́wọ́ àwọn politician kó máa fi promote kó máa fi sanwó àwọn staff ní ibẹ̀ yẹn mo ní gbogbo ìlú yà ti da mo ní ṣùgbọ́n kàkà kí ewé àgbọn wọn ó rọ̀ pípele ló ń pele sí kàkà kan help àwọn mẹ̀kúnnù níṣẹ́ ló ń dákún ìṣòro wa tá ń pa irọ́ mírèkù tàn wá tá ń parọ́ pé ká máa gba àwẹ̀ fún first 100 days of the year nínú 365 days níṣẹ́ ni wọ́n mú àwọn irọ́ kàbìtìkàbìtì kalẹ̀ tí wọ́n fún wa ní improvement ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé kí ni percentage Christianity ní Nàìjíríà wọ́n ní 48% to 56% mo ní kí ni percentage ní China ẹni ẹni 2 to 5%. mo wá ní nínú development China àti development Nàìjíríà èwo ló wu oní ti China ló develop jù tó dẹ̀ wu òun mo ní ṣàwọn lè sọ pé torí highest population of religious people ló fà á tí Nàìjíríà ò grow bí China n tẹ́mà tẹ́ nìyẹn sọ lórí láàárọ̀ yìí nìyẹn tẹ́ bẹ̀rẹ̀ sí ní type pé ẹ fẹ́ attack mi ẹ fẹ́ confront mi bàbá mi bí ilẹ̀ Yorùbá bá máa dàgbà sókè ẹ máa kọ́kọ́ yọ religion kúrò lórí gbogbo ènìyàn pátápátá a máa wá sọ̀rọ̀ development mi ò dẹ̀ rò pé àwa tá a wà nídìí ìṣẹ̀ṣe àti ever pè yín rí pé kẹ́ wá bá wa bọ èṣù àbí kẹ́ wá bọ àwọn òrìṣà wa mi ò rò pé a ever ṣe bẹ́ẹ̀ rí mi ò rò pé a pè yín rí pé kẹ́ padà bàbá ní kẹ́ padà wálé ẹ máa ń béèrè lọ́wọ́ wa pé kí lẹ fẹ́ wá ṣe àmọ́ ní ẹ má ṣe nǹkan kan ẹ lọ ṣiṣẹ́ ẹ promote iṣẹ́ ẹ dá iṣẹ́ sílẹ̀ ẹ lọ máa dá oko ẹ gbé àwọn èèyàn sí oko yẹn ẹ help àwọn èèyàn ẹ produce mọ́ oúnjẹ ẹ bọ́ àwọn èèyàn kúrò nínú ìyà bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ bọ èṣù bẹ́ẹ̀ bọ èṣù bí kábíyèsí ìlú bá ti bọ èṣù lọ́dún òun ló mọ oríṣi tó ń fi ń bọ èṣù ó protection yẹn ti cover gbogbo ìlú ẹ̀ individual tó bá dẹ̀ nídìí èṣù á lọ sí ìdí èṣù á lọ bọ èṣù fún purpose tó nídìí èṣù fún èṣù ò pè èèyàn kó wá bọ òun Ṣàngó ò bẹ èèyàn kó wá bọ òun Ifá ilé mi ò gbé yín o èmi àtàwọn ọmọ mi nìkan ló ń gbé o ẹ má jẹ́ kí n tàn yín jẹ tí má sọ pé Ifá mi ń gbé yín o sọ̀rọ̀ tí mo sọ yé yín bàbá mi so bóyá ẹ ń get mi wrong ni bóyá ẹ̀dẹ̀ tí o ti study pé kò sí nǹkan tí religion ṣe fún wa ju àkóbá lọ n tá à ń sọ nìyẹn religion is offering us nothing in Africa ó kàn kó bá wa sí ni religion ló ń fà wá sẹ́yìn ní Africa n tí mo sọ̀rọ̀ láàárọ̀ yìí nìyẹn so mi ò mọ topic tẹ́ fẹ́ bá mi sọ mi ò mọ development tẹ́ fẹ́ kí màtí ní jọ sọ tá a bá ti yọ religion kúrò ń bẹ̀ tá a kọ́kọ́ gbà pé religion ti kó bá wa ó ti bà ayé wa jẹ́ pé àwọn religion bodies tí ò kì í san tax àtàwọn religion building tẹ́ ẹ kọ́ tó pọ̀ tó báyìí tẹ́ ẹ fi ṣe factory tó ń pawó wọlé fúnjọba pé kò sáǹfààní tó lè ṣe fún wa ju pé kẹ́ ẹ pa wọn rẹ́ lọ kò sí ọ̀rọ̀ tẹ́ màtí ní lè sọ tó lè rí síbi kan torí ẹ máa fẹ́ try láti gbé idolatry àwọn Israeli àbí ti Arab wá síwájú mi ni mi ò dẹ̀ ní feel comfortable pẹ̀lú ẹ̀ ẹ̀yin lẹ̀ ń pè wá ká wá gba ẹ̀sìn àwa ò pè yín kẹ́ wá gba ẹ̀sìn n táwa ń sọ ni pé àkóbá ni àwọn ẹ̀sìn tí wọ́n jẹ́ fún wa bí a tẹ bá tún ní contrary opinion bí a mo get yín wrong kẹ́ ẹ sọ fún mi for the next 3 minutes kí àwọn tó kù lè tún bá yín dáhùn sí. mo kí gbogbo ilé o bàbá wa bẹ́ẹ̀ ní mẹ́sì ẹ̀rẹ́ dúró ẹ̀ṣẹ̀ darapọ̀ padà ní. ẹ jẹ́ kí display different difference between Ọlọ́run Olódùmarè àti. ọmọdé kẹ́ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ ẹni sùn ti yẹ ayé mẹ́tò kẹ́ sáré sọ̀rọ̀. wọ́n ti sọ yẹn difference between yẹn àti rí wọ́n ti sọ. ẹ jẹ́ kàkà ẹ jẹ́ kó kà. So Ọlọ́run Olódùmarè, this is the name for the supreme being, the creator of universe, heavens and earth. So Orisha, okay, this is the Orisha, deity spirit of the mountains and elevation. The Orishas are lesser deities who act as intermediaries between humanity and Olódùmarè. ẹ fún mi ní 3 minutes tán ní kí n fi sọ̀rọ̀ sá ẹ ṣe. ní àpò bàbá mi Mercy bí òrìṣà òkè ṣe wà ní òrìṣà oko náà wà bẹ́ẹ̀ náà ni òrìṣà agboolé wà òrìṣà jìdó báyìí ni òrìṣà olójúdó ni òrìṣà ilé tiwa báyìí nílùú tèmi òrìṣà yẹn ò ń ṣe òrìṣà ilé àwọn Adélékè àwọn tá a bá wá ní agboolé òrìṣà yẹn nìkan ní òrìṣà ilé àwọn ìyá mi òrìṣà Yemọja ni òrìṣà ilé wọn everybody ló ní òrìṣà ilé tiẹ̀ so òrìṣà òkè wà àwọn ẹ̀ka lọ́kọ́ lọ bọ òkè Ìbàdàn wọ́n lọ bọ òkè Màpó wọ́n lọ bọ òkè Olúmọ àwọn òrìṣà òkè nìyẹn so òrìṣà oko wà àwọn àgbẹ̀ àtàwọn kan wọ́n máa ń bọ òrìṣà oko òrìṣà ọ̀tọ̀ tún nìyẹn so gbogbo misconception yìí Àjàyí Crowther náà là ń bá ń bẹ̀ òun ló ń da gbogbo ẹ̀rú tó ń tún gbogbo ètò tó ń ba gbogbo ẹ̀ jẹ́ ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi fún bàbá Mercy ní time kan sọ̀rọ̀. ẹ bá fún one topic kó má jẹ́ other way around tó bá jẹ́ development. rárá mo fẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ kí mo bí ọ̀rọ̀ tí mo sọ ti yé wọn ká ṣe wá continue.
òun àti Samuel Reverend Johnson ló ń da gbogbo ẹ̀rù fún wa báyìí tá a nídìí láti tò. bàbá Mercy ẹgbóhùn sókè ẹ ti mute ẹgbóhùn sókè ẹ jọ. ṣé ẹ gbọ́ mi báyìí. a ti ń gbọ́ yín ẹgbóhùn sókè. ok mo ní mo kí everybody we are one o mi ò bẹ́ anybody jà o àfẹn tó máa ń bá mi jà mo gbọ́ gbogbo ọ̀rọ̀ yín látòkè délẹ̀ mo wà níbì kan ló jẹ́ kí n mute lẹ́ẹ̀kan gbogbo àtẹ̀yìn sọ̀rọ̀ and I can't interject you first and foremost mo kọ́kọ́ fẹ́ kí Berlin àti òrìṣà ọba for putting something straight lórí misconception tó fẹ́ ṣẹlẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mi padà sẹ́yìn mo kàn ìdúpẹ́ mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tán ni mo sọ tí mi ì dẹ̀ sọ so ẹni tó ni mo sọ náà mi ì bá yín jà ebẹ́ ṣe gbọ́ ni but mi ì bú anybody mo ti sọ pé tí mi tí wọ́n kọ sílẹ̀ nínú bíbélì bí mo ṣe mọ̀ is a stupid of me tí mo sọ nìyẹn mi ní is a stupid of anybody and again a ti sọ̀rọ̀ ó pọ̀ ẹ wá sọ topic tí mo kọ sísàlẹ̀ ni pé is Christianity bring development to Yorùbá land so bóyá tá a bá sọ̀rọ̀ lórí yẹn even though a lè má tẹ̀ wọnú bíbélì lọ a lè má wọnú odùfá àwa máa gbé ṣé bẹ́ẹ̀ ni. bàbá mi táìmù mi ò tí ì pé. instead of that ẹjọ́ mi ò ìtajà ní sùúrù àwọn náà la máa fún yín táìmù náà. ok ìmọ̀ tí yín lajọ ń sọ̀rọ̀ mi ò dẹ̀ ìtajà tí yín. àkọ́kọ́ ni pé ṣé ẹ mọ̀ pé ìyàtọ̀ wà nínú westernization àti Christianity. ṣé ẹ rí i pé tí mo sọ yàtọ̀ èmi ò bá yín sọ̀rọ̀ pé westernization mo ní is Christianity bring development to Yorùbá land ṣé ẹ rí i pé ó simple. mo ń bèrè wọn pé ṣé ẹ̀yin mọ̀ pé westernization western education westernization ṣe mọ̀ pé ó yàtọ̀ sí Christianity. méjèèjì wá in synergy ni. láíláí Christianity ní pé ẹ jẹ́ ká lọ sórí ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rí fún wá in synergy. ẹni sùúrù èmi àti kí ló ń jẹ́ kí ni definition Christianity. ṣe rí i pé topic yẹn straight now. wọ́n máa fún yín ní 3 minutes yín padà ẹni sùúrù o. ní ìtẹ̀sọ̀rọ̀ minute mo kàn fẹ́ ká interact ni. ohun tí mo béèrè lọ́wọ́ yín ni pé kí ni definition Christianity. ẹ lè tí ì bí mi nígbà tá a ti wọnú topic. rárá ẹni sùúrù. ní tí mo ń sọ nìyẹn já wọnú topic náà. ẹni sùúrù ọ̀rọ̀ yẹn Christianity kí ni ìtumọ̀ ẹ̀ lọ́rọ̀ ní ìtumọ̀ ọ̀rọ̀ kan just ọ̀rọ̀ kan. Berlin mi kì í ṣọmọdé àti ìwọnú kínní ẹ fẹ́ kí n máa fún yín lánsà. 3 years old ni ẹ sì gba bíi like 3 years old lọ́wọ́ first born mọ́ mi so ẹni sùúrù ohun tí mo béèrè lọ́wọ́ yín ni pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn Christianity. Berlin I'm still saying it I will not answer that until we enter the topic. You are old enough to be my father. Me, I can't be your father. I can only be your senior brother. I can never be your father. No. If I listen to me, sir. If I minus your age from my own age, I have given birth to my first daughter at that same age. Tefi Jumi. I'm still saying it. I can't be your father. I can't be your. I swear. Berlin, let's forget about that. Let's forget about that. Ní age tẹ́gbà lọ́wọ́ mi, ní year tán bí mi. Ní year tán bí mi age tẹ wà ní year tán bí mi mo ti bí first born mi nígbà tí mo dé age yẹn mo ti bí first born mi. Let's forget about that. So you are old enough to be what I'm saying is this. No, sir, what I'm saying right there is what does the word gbogbo ọ̀tá ẹ̀ sọ àwọn ọmọ mi ń gbọ́ o mo ń drive inú mọ́tò ni mo wà o. No problem about that. bẹ́ẹ̀ ni ń tẹ́ ń sọ yìí ó máa ní part lórí wọn torí mo gbé fún ìsìnkú àwọn dẹ̀ ń gbọ́ ẹ̀ so wọ́n dẹ̀ gbogbo ọ̀tá wà dẹ̀ ń kọ́ gbogbo ẹ̀ náà ń fetí kọ́. torí ẹ̀ la fi gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dáa. bẹ́ẹ̀ ni so kí ni mí ni Christianity lọ́rọ̀ kan mi ò fẹ́ kẹ́ ṣàlàyé. Thank you very much. ó dàbí pé ẹ fẹ́ set exam fọmọ kẹ́ wá ti máa sọ answer. rárá nísìnyí a fẹ́ sọ̀rọ̀ lórí Christianity gbogbo yẹn máa mú jáde. I was not born an oníṣẹ̀ṣe. I'm only 15 years in ìṣẹ̀ṣe. I was born a Christian and I spent decades, more than 2 decades in as a Christian. So don't kí n pẹ́ tí mo ń béèrè lọ́wọ́ yín kí n ṣe kí mi ò mọ answer ẹ̀ èmi àti yín jọ mọ answer ẹ̀ ni ẹ kàn sọ lọ́rọ̀ kan kí ni ìtumọ̀ Christianity ó tán. ok màá dáhùn ẹ ṣùgbọ́n mo fẹ́ béèrè ìbéèrè kan ṣé orí Christianity bring development to Yorùbá land ṣé òun kọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí tó bá jẹ́ kó òun kọ́ máa sọ. àti bẹ̀rẹ̀ conversation yìí ok let us keep topic first. mo ti ń béèrè lọ́wọ́ yín. gbèsè ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa Christianity tẹ́ẹ̀ tí ń bi mí ní nǹkan tí mo fẹ́ wà lọ́rọ̀ mi. rárá sà ẹ wá bàbá lẹ́yìn gbogbo degrees tá a ti ní iṣẹ́ pé ẹsẹ̀ fẹ́ máa tútọ̀ wa náà gbogbo wa jọ ń kẹ́kọ̀ọ́ láàrin ara wa ní fi ṣe pé bí àìṣe ìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀. Berlin tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ let us start the topic. tí mo béèrè lọ́wọ́ yín ni pé they don't do debate like that it's like you don't know the difference between debate.
mi ò tí debate pẹ̀lú yín sir, mi ò tí debate pẹ̀lú yín, mi ò dẹ̀ tí agree pé mo fẹ́ ní topic kan pẹ̀lú yín. Ohun tí mo béèrè lọ́wọ́ yín ni pé kí ni meaning Christianity, kí ni meaning ẹ̀? Berlin, I'm still putting it to you. Let us pick a topic. I will answer that. I will be so disappointed if you cannot do this to me. Oh my God! But I said that I will tell you the meaning. But let us pick a topic. The vibe you are giving me outside debate is already telling me what you are going to do when I accept a debate with you, and that's going to give me a lot of headache. I have more than 320 kilometers to drive today. I'm still driving 80 kilometers to my next destination before I move again for the next trip. But so I believe pé a lè understand Orishoba mo rò pé ẹ mọ understand tí mò ń sọ. Ìtí mò ń sọ ni tó bá yẹ pé. Bàbá mi ẹ kò dá mi lóhùn ọ̀rọ̀ yìí one word. Bàbá Messi ẹ dáhùn. I will not answer until we pick topic. No, I cannot agree or accept any. I will have to bring you down from this video. Mo kàn fẹ́ ṣe fún wa sí ẹ ṣe pé at 52 years ẹ fẹ́ kó àwọn ọmọ bóyá bí 20 years ní ẹ̀kọ́ ń bíbá. Because you are embarrassing me in the presence of my children. So I will never accept that. I will never let them see you as you are not smart. Ẹ dákun ẹ ṣe bí àgbàlagbà. I will never allow that to happen. Mo kí gbogbo èèyàn tó sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ fẹ́mi náà lè second tv sọ̀rọ̀ ṣé à ń pè ní tá à ń sọ ìkò yín ṣe ń tó le rárá. So what is the meaning of Christianity? ẹ embarrass mi níwájú àwọn ọmọ mi ni ẹ bá mi sọ fún wọn kí ni mi lè sọ máa sọ mo ní máa sọ ẹ̀gbọ́n mi ni. ẹ sọ directly. ẹ má da orí àwọn ọmọ mi rú. Oh my God. Kí ni definition of Christianity? ẹ sọ directly. But kí ni purpose tó gbé mi wá sókè ṣé bá fẹ́ jọ dialogue ni. Bàbá kí ni definition of Christianity? Àwọn ọmọ mi ń gbọ́ ẹgbẹ́ nu sí máìkì ẹjọ́. Kí ni definition of Christianity? We are on your platform. You can do what you can drop me, but I will answer you for the sake of argument. Okay. I will answer you. Yeah. But what I'm saying is this: after sọ̀rọ̀ lórí Christianity, you are now asking me what is Christianity. Can you see? That means you want to pick me up by the time I want to topic. Màlúùjẹ́ wa padà. Màlúùjẹ́ wa padà sórí ọ̀rọ̀ yẹn. Can you see? But I will answer you now. Okay, ẹ jẹ́ kọ́ ọmọ yẹn sọ̀rọ̀. The definition of Christianity. Don't make my siblings confused. Mi gbọ́ ẹni ẹ dáadáa o, mi gbọ́. What is the definition of Christianity? Only you are confusing her and her siblings that you should divide Christianity on time. No, mo rò pé ẹni kọ́ ọmọ yẹn sọ mí ní definition ni. Okay. Náà ó ń bèrè lọ́wọ́ yín ni pé kí n sọ. Ẹ confuse àwọn pé kẹ́ divide ọ̀tọ̀ divine àbí kẹ́ confuse àwọn. No problem Berlin. Ṣé bí wọ́n gbọ́ Yorùbá? Wọ́n gbọ́ Yorùbá díẹ̀ tálàtà ni wọ́n gbọ́ àwọn eléyìí lè gbọ́ Yorùbá díẹ̀ lọ gbọ́. Berlin ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí gan ó jẹ́ kẹ́ fẹ́ máa sọ ó fẹ́ dàbí pé ẹ dúró ti development Yorùbá táwọn yín bá ń gbọ́ tátàtà tí ò gbọ́ Yorùbá látẹnu yín. wọ́n ti dà ṣé àwọn parents tèmi tọ́rọ mi lọ sí ìlú òyìnbó ṣé kí n máa gbá wọn lójú ni kẹ́mi fúnra mi tó realize mo ti wọnú oko ẹrú yẹn jìnnà. ok ìlú òyìnbó tó kọ tó mú yín lọ yẹn ṣé èdè Messi ní story gbogbo ilé ẹjọ́ ẹ fún mi mílíọ̀tù kan ẹjọ́ gbogbo ilé. Christianity ló ní sọ ìsọ̀rọ̀ language táwọn ọmọ wọn sọ kí n ti yín. Bàbá mi ẹjọ́ bàbá mi mílíọ̀tù ẹjọ́ gbogbo ilé. Bàbá Messi mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹjọ́ mo fi elédò ọbẹ̀ yìí mo fi àwọn orúmọlẹ̀ bẹ̀ yìí. Bàbá mi ibẹ̀ ní ilé ìbéèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá lè dáhùn ẹ já dànù ẹjọ́ ẹ má bínú tẹ́ ẹ̀ bá lè dáhùn directly ẹ já dànù kì í ṣe tuntun ní pé kẹ́ ẹ reply yín bí àwọn fẹ́ fi wọ̀nyí pé ẹ ní ìmọ̀ nínú bíbélì ẹ kọ́kọ́ dáhùn ọ̀rọ̀ bàbá mi humanity káwọn wọnú tọ́pìkì nísìn ẹ dáhùn lóhùn gbọ́sọ̀ simple like ABC simple tẹ́ ẹ bá lè dáhùn ẹ já dànù bàbá àti àwọn tó ní ìmọ̀ jù lọ nínú bíbélì àti báyìí wọn jẹ́ pẹ̀lú bíbélì ẹ̀yẹ kéré ẹ dáhùn what is meaning of Christianity simple tẹ́ ẹ bá lè dáhùn ẹ já dànù that's all àwọn ajíù níbí akọ̀wọ̀n yàn ní ẹ̀kọ́ ni. Thank you. Tẹ́ bá lè sọ̀rọ̀. Go away. Bàbá mi, mo ti sọ fún yín, tẹ́ bá lè dáhùn ẹ já dànù. Tẹ́ bá fẹ́ gbẹ́nu sí nǹkan tó sọ tẹ́ bá fẹ́ reply wọn ẹ reply kémi àti wọn ká wọnú topic tó ń gbé jáde ńsìn ẹ jọ.
ẹ má wọrí a máa wọnú báìbù ni a máa wọnú báìbù ni.